Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited. Agview Investment Limited is at it again, offering irresistible real estate at exotic locations and pocket-friendly price. You can own choice plots of land at Lekki Gold City, Ibeju Phase 1 at 2.5 million naira per plot. Lekki Gold City, Ibeju Phase 2 at 2 million naira per plot. Treasure Island Estate, Songotedo opposite ShopRite at 2 million naira deposit and balance spread over 15 months. Treasure Island Mowe Ofada at 2 million naira per plot. Bluestone Treasure Estate, Mowe Town, full plot at 5 million naira, a plot at 2.5 million naira, a plot for commercial purpose at 6 million naira, and instrumental payment plan available. Land in Songotedo at 30,000 naira per square meter. Please note that outright payment attracts 5% discount, and we have approved surveys NC of O. At View Investment Limited have exquisite apartments at affordable prices at Treasure Homes in Lasamaja. 3-bedroom bungalow at 27.5 million naira. 2-bedroom bungalow at 22.5 million naira. 3-bedroom apartment at 27.5 million naira. 2-bedroom apartment at 22.5 million naira. Treasure Island Estate, Mowe of Father, close to International Brewery, Shagamu Interchange, offers 2-bedroom bungalow at 6.5 million naira. Deposit 250,000 naira and spread the balance over 3 years. 3-bedroom bungalow at 9.5 million naira with 1.5 million naira initial deposit and a 3-year payment plan. 4-bedroom duplex with a room BQ at 25 million naira with a 36-month payment plan. Bluestone Treasure Island, Mowe of Father, offers a classic 3-bedroom bungalow at 15 million naira with a 2.5 million naira deposit and 2 years payment plan. We also have 3-bedroom bungalow at Beechwood Estate, Lakwe, 3-bedroom apartment at Egbeda Shasha area, executive 4-bedroom duplex at Divine Thomas Estate, Aja. We have other exquisite properties at Treasure Island Estate, Akodo, Treasure Island Estate, Agbara Igbesa, Agbara Alakuti, Sapati, Mosowo Lakwe, Lekki Aja, Awoyaya, Abuliado, Ikaja, Abuliegba, Festac Town, Badagry, Owerri, and several other locations. Please note that our estates are located in serene environments with good road networks, security, electricity, and recreation centers. For details and inspection, please call Olushola on 0803 940 6444, 0803 940 6444, or 0908 515 1587, 0908 515 1587. You can also visit our offices at 314 Ikorodu Road, Anthony Bus Stop, Anthony, Lagos, or Etiosa Leaders of Thought Building beside Slot, Beggar Bus Stop, Ajah, Lagos. You can also visit our website at www.agviewinvestments.com. Solution and Peace Properties in conjunction with Agview Investment Limited lóní àníṣe kọ́kọ́rọ́ kú o. Juplam Charity, àjọ ẹlẹ́yinjú àánú. Juplam Charity, àjọ ẹlẹ́yinjú àánú tó kalẹ̀ sórílẹ̀-èdè Amẹ́ríkà láti máa ṣèrànwọ́ fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. Àjọ tó fẹ́ kí iṣẹ́ àtòsí ó dínkù, ìtọ́jú àìsàn fún gbogbo àwọn aláìlera, pípèsè ètò ẹ̀kọ́ fún àwọn tí kò ní olùrànlọ́wọ́, kíkéde àlàáfíà àti rẹ́pọ̀ káàkiri, pípèsè omi tó má gaara fún àwọn tí òró mẹ́lò, ìpẹ̀tùsáwọ̀, ìjèrè ọkàn sí ìjọba ọ̀run nípa pípín àwọn ìwé àdúrà, ìwé ìjèrè ọkàn àti bíbélì káàkiri ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà, Asia, Oceania àti bàbá ìrọ̀. Báwo bá wá kì fún ní ṣe làákì fáwọ́ padà. Àjọ tí kò rọ̀gbọ̀kúlẹ̀ ìjọba ni Juplam Charity. Ìdí nìyí tá a fi nílò ìrànlọ́wọ́ jákèjádò àgbáńlá ayé nípa gbígbọ́nwọ́ sí àsùnwọ̀n Juplam Charity. Ó lé ní mílíọ̀nù lọ́nà irinwó tí ò láǹfààní sí ètò ìlera tó péye tàbí jẹun kánú lójoojúmọ́. Ojúṣe wa ni láti dìde ìrànlọ́wọ́. Àyíká àlàáfíà ló lè mú ìdàgbàsókè wá. Kò sí iye tó pọ̀ tàbí kéré jù. Kàn sí Juplam Charity lónìí láti gbọ́nwọ́ sínú àsùnwọ̀n wọn lórí GoFundMe tàbí lọ́nà míì tó rọrùn láti gbọ́nwọ́ sí info@juplamcharity.org tàbí www.juplamcharity.org tàbí lórí WhatsApp +1 612 512 9313 +1 612 512 9313. Juplam Charity, quality of life for people worldwide. Yorùbá ẹ jẹ́ ká pamọ́pọ̀ ká má bà á dẹ́rù ni Fúlàní tí fẹ́ gbalẹ̀ wa Yorùbá jí ẹ má sùn o. Yorùbá ẹ jẹ́ ká pamọ́pọ̀ ká má bà á dẹ́rù ni Fúlàní tí fẹ́ gbalẹ̀ wa Yorùbá jí ẹ má sùn o. ẹni tá a bá wí tó ń warùn kí kó lè bá a parẹ́ ni alágbára Yorùbá dìde kọ́mọ yín má di sóyà o. Yorùbá ẹ jẹ́ ká pamọ́pọ̀ ká má bà á dẹ́rù ni Fúlàní tí fẹ́ gbalẹ̀ wa Yorùbá jí ẹ
ẹ̀sùn o. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àjàó àrú awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bílùú òdùn tó di òrójú kò síbi tá a ti rọmọ tálákà tí ó ròde ẹmu torí pé ìrọ̀rùn ogun ni ìrọ̀rùn ẹyẹ àáfàá tó níyàn ó mú ọmọ rẹ̀ ò ní jẹ tíra bí odò bá sì gbégi ní bòǹbò ara ó ní odò tàrà ó sì nege ọ̀rọ̀ àbọ̀ ilẹ̀ Yorùbá kò sẹ́ni tí ọ̀gán kárí ayé ni aṣọ oníṣúgà mo kí gbogbo Yorùbá pé kú ìrọ́jú àwa ní ìṣòro ara wa àwa náà sì lọ́nà àbáyọ ó kàn kù sọ́wọ́ wa bá a bá ṣe tán onílé nílé àjòjì nílé Fúlàní tí ń lé Yorùbá jáde nílẹ̀ bàbá wa ọ̀nbọ̀ àwọn ni wọ́n dẹ́ẹ̀dẹ́ láyé àtijọ́ bọ̀tì lọ́tẹ̀ yìí tójú tìyẹ́ làgbàro fèrè ràn ni kòrún ni kúndò yìí ká ní ọ̀pọ̀ fídíò lórí ẹ̀rọ ayélujára Fúlàní ti lé wa kúrò nílé o ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ wá rà wá kalẹ̀ Fúlàní mọ̀ ti lé wa kúrò nílé. ẹ̀yin ìjọba ẹ sì wò wá rẹ ẹ dákun ẹ gbà wá ẹ wo gbogbo oko tá a dá ọ̀rọ̀ oko tá a bá àwọn màálù nínú oko tí wọ́n ń jẹ oko òun ló dá wa lálẹ́ láti àná àwọn Fúlàní ò já gbé abúlé wa mọ́ gbogbo abúlé ni wọ́n ti já wọ́n ti dáná sun gbogbo abúlé wa gbogbo oko yìí òun ló dá wa lálẹ́ wọn ò jẹ́ kánìkẹ́ dúnkù mọ́ wọ́n ti jẹ gbogbo oko nílùú àìtẹ́ gàá tí wọ́n gbé ní wàkìlù yẹn ibẹ̀ ni gbogbo wọn pọ̀ sí jù tẹ́ bá ti dọ́dọ̀ wọn gan ìbọn AK-47 lọ́pọ̀ lọ́wọ́ wọn àwọn ń jiyàn gbé ẹ dákun torí Ọlọ́run ìjọba ẹgbẹ́ wa ẹ dákun ẹgbẹ́ wa gidi ìjọba eléyìí ti sú wa kọ́lọ́wọ́ ṣàánú wa ni ẹ̀yin ìjọba rìn wá lọ́wọ́ àwọn ọmọ kí gbogbo àwọn ọmọ kí sì lọ wà nílùú òyìnbó ẹ sì ń wò wá rẹ tó bá di 2023 ẹ dùn máa bọ̀ ẹ kọ ẹ fẹ́ dìbò nígbà tí wọ́n bá pa gbogbo àwọn yẹn wá tẹ́ àwọn oníwà wá tẹ̀ka fún yín ibi tí Yorùbá gọ̀ tá a ponú dẹnu àwọn bàbá wa ní ọ̀gbàgbàkúgbà ìyẹn nígbà ìwáṣẹ̀ agbọ́nmọ̀gbọ́n tán ńlá wa ti sẹ̀yìn agọ̀mọ́gọ̀jù àwa gangan ńlá gọ̀jù bàbá nàndó because kò ní burú kí ni ó sọ pé dọwọ́ ẹ̀ lérí kò ní burú títí kí bàbá ọkọ̀ dọwọ́ ọmọ òun lọ́rùn ṣebí wọ́n sì ń fi ẹran jẹ kó yín lásán ni ṣebí wọ́n sì ń jiyín gbégbá ransom ṣebí inú oko ni wọ́n ti ń fipá bá àwọn ìyàwó yín lò pọ̀ ṣebí abúlé yín ni wọ́n ń dáná sun ṣebí wọ́n kàn sí ń lé yín kò lábúlé lásán ni the day is coming very very soon tí Fúlàní ó sọ wípé ká ẹ gbé ọrùn sílẹ̀ tí wọ́n ó fi ọ̀bẹ sí yín lọ́rùn lójú ìyàwó àtọmọ the day is coming very very soon as well tí wọ́n ó rèébù ìyàwó yín lójú yín tí wọ́n yọ àwọn ọmọbìnrin yín sọ́tọ̀ tí wọ́n mọ̀ bá wọn lò pọ̀ tí wọ́n ó sì ní ká ẹ gbéná lọ tẹ́ ẹ bá tètè yíjú padà sí wọn wọ́n lé wọn kó nílé láyé tẹ̀ àwọn géńdé ọkùnrin tó níṣan lápá ń bẹ ìjọba ó yẹ kó lóko ti máa gbé tiẹ̀ wọ́n ní ìgá wàkílò ni wọ́n kóra wọn jọ sí àti pé àwọn gan ni wọ́n kidnap àwọn èèyàn kọ́kọ́rọ́ orí yín ti sọnù débi tẹ́ẹ̀mù àsìkò tó yẹ kẹ́ yà táàgì ẹ̀yà ọ̀lẹ́ ọ̀hún wọ́n papọ̀ jù débi tí làákàyè yín ò sọ wípé kẹ́ ẹ̀ mobilize ara yín ṣùgbọ́n láwọn òde àdẹ́gbó láàrin yín ti ń peran ṣé rárá fẹ́ni ọ̀wá sí fìjìláńtẹ́ láyé tẹ̀ rárá ṣé kò sí ọdẹ aṣọ́de láàrin yín ni kò sí ọkùnrin tọ́tọ́kùnrin ìjà patí nìkan lálákòrí yín lè jà obìnrin lẹ́lẹ́ fọ́ra yín gùn lórí sí obìnrin lẹ́lẹ́ gúnra yín lọ́bẹ̀ sí àbúrò yín nìkan lẹ́lẹ́ bájà ẹni a lè mú làálẹ̀ dé mọ́ ìyàwó yín lẹ́lẹ́ lù nílùkulù àtọ̀rìn wálé ọkọ onílé bàbá rẹ̀ ọwọ́ ń pariwo òfò síjọba ìjọba ìwo ni ọjà rí ìjọba lè bá wa ṣe ńlá wà nírú ipò tá a wà yìí ìjọba lè bá wa ṣe ní Ṣèyí Mákindé ní Fúlàní kọ́ ní jìyàn gbé ìjọba lè bá wa ṣe ló ní Fúlàní darandaran kì í sọ̀daràn ìjọba lè bá wa ṣe ní Dàpọ̀ Abíọ́dún láwọn ọ̀ránṣẹ́ pé Sunday Ìgbòho ìjọba lè bá wa ṣe ní Dàpọ̀ Abíọ́dún ní Fúlàní darandaran wà lọ́ àbáyédè níbo ni wọ́n ti wà lọ́ àbáyédè ìjọba lè bá wa ṣe ní Dàpọ̀ Abíọ́dún ní
Sẹ́ríkì Fúlàní Yewa ó ló lè sọ Yorùbá tó dán mọ́rán lẹ́nu ju ohun tó ń jọmọ Yorùbá lọ. Ìjọba lè bá wa ṣe ni lọ gbọ́ nǹkan kan lẹ́nu gómìnà Gbóyèga Isiaka Oyètọ́lá ní Káyọ̀dé Fáyẹmí panumọ́. Ìjọba lè bá ọ ṣe ní Sanwó-Olú ń dìde sọ̀rọ̀ níwájú Sẹ́ríkì Fúlàní of Lagos. Ìjọba lè bá ọ ṣe ní Fúlàní jẹ gàba lórí rẹ nílẹ̀ bàbá rẹ. Wọ́n pa yín dànù tán, wọ́n gbalẹ̀ wọ́n sì gboko yín. Ìgbésẹ̀ wo níjọba ti gbé láti ìgbà tẹ́ ti ń sunkún sí wọn bí egbére? Gọ̀ǹgọ̀só èdìdà rẹ ni ọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́n tó bẹ́ẹ̀ lẹ gọ̀dọ̀. Iná fún iná, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, bí bẹ́ẹ̀ bá kọ́ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ bọ̀. Are you kidding me? Ọ̀rọ̀ tó délẹ̀ yìí ti kú lọ́rọ̀ ìjọba, ó ti dọ̀rọ̀ ara wa. Kò dé ó bẹ̀rẹ̀ fò pé ó lè má wo àwọn gómìnà yìí pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀. Bọ̀tì gómìnà gbogbo ló ni wọ́n gbọ́dọ̀ kẹ́ ẹ̀yà kan ju ẹ̀yà kan lọ. Bí Fúlàní àtàwùsá ti wà níbí, bẹ́ẹ̀ ni Yorùbá rẹpẹtẹ ń bẹ lókè ọya. Àṣẹ tí wọ́n bá pa lórí tiwọn ń bí làwọn gómìnà ará òkè ọya ó pa lórí àwọn èèyàn tiwa. Kí wá lè rò bọ́ yẹ kọ́jú èròǹgbà tiwọn? Èròǹgbà wọn ni pé alágẹmọ ti bímọ ẹ̀ àìmọ́jó ọwọ́ ọmọ alágẹmọ nìyẹn wà. Ṣé gbogbo nǹkan làwọn ṣẹ̀ṣẹ̀ máa kọ́ wa ni? Torí pé wọ́n mọ̀ pa àgọ̀ bí wọ́n bá pè yín sí kọ̀kọ̀ tí wọ́n sì lérí àtìlẹ́yìn fún ẹ pé ń tẹ́ ẹ ṣe ó dùn mọ́ àwọn o. Nkíhun tẹ́ ẹ bá ní ẹ béèrè lọ́wọ́ àwọn. Wọ́n mọ̀ pé ń bí ẹ gọ̀ tẹ́ ẹ rin dèdè ẹ sì tún jáde síta báwọn gómìnà wa ti ní ká máa yanjú wọn lọ. Wọ́n ní ń tá a bá fẹ́ ká béèrè lọ́wọ́ àwọn. Ìyẹn ó sì ṣàkóbá àwọn. Ń làwọn báyìí mọ́wọ́ ti gbọ́dọ̀ níbi tí wọ́n bá jólé yín dé àwọn ọmọ wa yẹbẹ̀ wò. Àwọn ó sì ránṣẹ́ ìbánikẹ́dùn síbi ẹ bá gbé sọmọ nù. Ọjà ṣáṣá tó jóná èèlò níjọba ti fún wọn. Oníyà ni ó jẹ gbogbo ẹ. Àwọn ará òkè ọya ń kí jàǹdùkú lẹ́yìn. Wọ́n ń fojú kojú pẹ̀lú àwọn terrorist tó ń gbé nǹkan ìjà olóró lọ́wọ́. Abẹ́yìn náà oríṣi yéèkì gómìn tó ní àwọn sọ́jà Christian ní pa Boko Haram. Ó ní bẹ́ẹ̀ bá ti wá fẹ́ pa sọ́jà wo ẹ má pa sọ́jà mùsùlùmí mọ́ torí pàní lè máa dìfẹ́ǹdì yín mọ́. Àwọn kírísítẹ́nì tí ń bẹ láàrin wọn ní kẹ́ ẹ máa yìnbọn pa. Tàwa ni kírísítẹ́nì tí wọ́n ń sọ o Yorùbá àti Yíbò tí ń bẹ nínú sọ́jà ni o. Because kò sẹ́ni tọkọ kírísítẹ́nì síwájú tàbẹ́ni tọkọ mùsùlùmí wájú. Ẹni tí kì í bá ti ṣe Fúlàní kírísítẹ́nì ni. Ìbáàrí ké wá láti Mọ́kà kèfèrí ni. Fúlàní ò ní gbà kí Yorùbá ó líìdì irun fún wọn. Láíláí kò lè ṣẹlẹ̀. Ìran Yorùbá sì tún ń tanra wọn. Ogun ló délẹ̀ yìí kì í ṣe tàwàdà. Ogun akánimọ́lé, ogun akánimọ́dùn, ogun tí ò ní dá kírísítẹ́nì sí, tí ò ní yan mùsùlùmí ń pọ̀ sí. Ogun tí yóò sọ ọ́ dẹrú nílẹ̀ bàbá tó gbé ọlọ́mọ. Ká dìde lógúnlógún, ká dìde lọ́gbọ̀nlọ́gbọ̀n, ká kojú ogun ni, ká fìdájọ́ sọ́wọ́ ara wa. Ìyẹn nínú gbóò ká ti palẹ̀ lárójìnà kí gómìnà ó tó máa sunkún lórí tẹlifíṣàn lọ́la. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń retí ìjọba àjẹ́ pé Ọ̀yọ́ lẹ́wà o. Etí yín ọkàn di ṣeṣeré ní o. Olóyè Sunday Adéyẹmọ ó gbìyànjú agbára tiẹ̀. Òòṣà Ìgbòho gbìyànjú ó ṣe wọn bá tó lè ṣe. Kò ní pẹ́ rẹ mọ́jà sọ́lá bá a bá tètè ṣùgbà rẹ̀. Mo kékeré mo pariwo pé akíkanjú kan ò lè dógun sẹ́ mi ò bá sálátìlẹ́yìn fún. Igi kan kì í ṣe gbó bẹ́ẹ̀ lèèyàn kan ò lè sọ́jà. Ẹnìkan kì í jẹ́ àwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jàn mọ́. Mo ní kí gbogbo akọni Yorùbá ó dìde ká jagun kó tó rẹ ogun. Àbí ó ń bọ̀ lóko ó ń bọ̀ lódò kò sí tó fẹ́ dé kọjá ogun. Ǹjẹ́ a ṣe tán láti jagun? Alábẹ́rẹ́ ọwọ́ ni wá o ká má gbìyànjú àti wájà aládàá o. Ìdí ni wípé abẹ́rẹ́ ò lè ṣiṣẹ́ àdá láéláé. Àbí àgàdọ̀ ọwọ́ la fẹ́ fi jagun ni. Ẹni ẹ fẹ́ dojú ogun kọ machine gun ló gbé dání. Àwọn ìpẹ́ rẹ̀ ló gbé K-47 lọ́wọ́. Ṣakabùlà Yorùbá ò ní. Abẹ́wò làbọ̀rọ̀ pọ́nrọ́ léwé. Ààfin
sin àwọn ọba wa tó sì tún yẹ ká ti máa gbàgbára ó ti dilé ìsọjí ó ti dilé ìrun kíkì gbogbo ọba Yorùbá dẹlẹ́sìn àjòjì ẹ̀sìn Islam táwọn èèyàn kan sìn tí ó sọ pé wọ́n ṣe jí ọgbé kò tako fífipá báwọn ìyàwó yín lò pọ̀ kò tako bíba nǹkan yín jẹ́ láì tọ́ wọn kò tako gbígbé AK-47 lọ́wọ́ máa da màlúù kiri inú igbó kò tako gbígbèrò láti gba ilẹ̀ yín láti gba ilé yín láti sọ ọ́ di tiwọn. ọmọ ṣe o bọ́ọ̀rẹ́ ní bá jalè ó ṣe làáwì wọ́n fi pàǹdàgbà ojúlówó àṣà lọ lọ́wọ́ wa àti Christianity àti Islam tẹ́ gbèrú ẹ̀tàn ni a sì ọ lójú bọ́lọ̀ ń bá sọ pé kí yèrè ọ sọ ọmọ ọkọ àti akọni ni olóyè Sunday Igboho bọ̀tì ìjọ àjùmọ̀jó ní gbayì kíkọ́ni ìjọ ànìkànjó kọ́ni lẹ́sẹ̀ bó lórí ogun bá síwájú tí ò rí èèyàn lẹ́yìn rẹ̀ yọ́ rẹ̀ olórí ogun èmi a máa fẹ́ tí yóò ṣe àìlera fún ara ẹ̀yin wá ní kí ló dé ẹni kí ló ṣẹlẹ̀ tí OPC pẹ̀lú Àgbẹ̀kọ̀yà tí wọn ò lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho èmi wá ní kò lè ṣẹlẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá ò lè jẹ́ ó ṣẹlẹ̀ bọ́ bá sì wò yẹn ẹ tún lè jẹ́ ó ṣẹlẹ̀ Ọlọ́run tó wò kì í ṣe ajákájá yàtọ̀ sáwọn APC Àgbẹ̀kọ̀yà tó dìnáì Sunday Igboho ìyẹn ní September lọ́dún tó kọjá àwọn Àgbẹ̀kọ̀yà gidi wọ́n lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹnikẹ́ni bó bá ti jẹ́ fáàbò ilẹ̀ Yorùbá bákan náà lẹ́gbẹ́ OPC bọ̀tì Yorùbá ò fààyè rẹ́pọ̀ sílẹ̀ ìyẹn láàrin àwọn alágbára àtẹgbẹ́ ajìjàǹgbara tí Yorùbá ń jẹ lọ́wọ́ nìkan ni wọ́n mọ̀ ọ̀gẹ̀dẹ̀ àwo kòkóyè tán yóò padà dége burúkú Àgbẹ̀kọ̀yà ti ṣe tiwọn sẹ́yìn àwọn ló gbèjà àgbẹ̀ lásìkò ìjọba ológun ẹgbẹ́ OPC wọ́n jìjàǹgbara ní kété lẹ́yìn tí wọ́n àná election ìyẹn June 12 tó gbé Moshood Káṣímọ̀wọ́ Ọláwálé Abíọ́lá wọlé lẹ́yìn ìgbà tí wọ́n ti Abíọ́lá mọ́lé ẹgbẹ́ OPC gbìyànjú pọ̀ wàláì wọ́n jà fitafita ṣẹ́ẹ́tìrì bí wọ́n ṣe jẹ́ wá níyà ṣẹ́ẹ́tìrì bí wọ́n ṣe pa Abíọ́lá ṣẹ́ẹ́tìrì bí wọ́n ṣe jẹ́ wá níyàyé ṣẹ́ẹ́tìrì bí wọ́n ṣe pa Láwálé Oòduà la máa ṣe Oòduà la máa ṣe o a ò lè sọ̀jẹ̀ ká ṣera wa Oòduà la máa ṣe Oòduà la máa ṣe o a ò lè sọ̀jẹ̀ ká ṣera wa káwúsá lọ ní tiwọn kí Yíbò lọ ní tiwọn o káwa Yorùbá ká ní tiwa apariwo ń gbà náà níwájú sọ́jà níwájú mobile police tá a máa kọrin òfò lẹ́nu ta ní ń jẹ́ sọ́jà ta ní ń jẹ́ mọ́pò níwájú ìgbàdí níwájú òrùka ẹ̀rẹ́ ta ní ń jẹ́ sọ́jà àwọn èèyàn kan tó máa wò wá ràn wọ́n máa wò wá bíi tọ́ọ̀gì nbí agbésèré ikú fọ́bajó bóò ni Yorùbá ṣe sọ̀rọ̀ Àgbẹ̀kọ̀yà bóò ni wọ́n ṣe sọ tó OPC bóò lẹ́ẹ̀tì sọ tó lóyè Sunday Igboho ìyẹn lónìí àti lọ́la ọ̀pọ̀ nu yín mọ̀ tí ń da lẹ́bi ọ̀pọ̀ ní ọ̀yẹ́ kọ́ lọ wọ ẹbí ẹ̀ mọ́ ntọ́ yẹ kí Yorùbá ó ṣe ni pé kí wọ́n pe olóyè Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò kalẹ̀ kí wọ́n pe gbogbo factions tó wà nínú OPC tó kù ẹ wá rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé kí wọ́n gbàgbé ọ̀rọ̀ àná kí wọ́n lè rẹ́nìkan bá ṣeré kí wọ́n fìfẹ́ Yorùbá ṣe number 1 ẹ̀tún wá pe Ààrẹ Kúnlé Oṣòdì kalẹ̀ àti faction ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó bá tó kù kẹ́ ẹ parí ìjà tí bá ń bẹ láàrin wọn báwọn àgbà Yorùbá ọba lè ṣèyí ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ lè gbìyànjú kóra yín jọ láti yanjú ìjà tí bá ń bẹ láàrin wọn ohun tí wọ́n sì tún fẹ́ kẹ́ ẹ ṣe fún wọn tẹ́ wá ṣe fún olóyè Sunday Igboho because ohun tí wọ́n fẹ́ lè yé pé wọ́n fẹ́ mobilization bẹ́ẹ̀ ṣe dìde sí olóyè Sunday Igboho ló yẹ kẹ́ ẹ ti dìde sí OPC pẹ̀lú Àgbẹ̀kọ̀yà ti pẹ́ kó tó di wípé wọ́n rí Àmọ̀tẹ́kùn gbé kalẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ti kọ lẹ́tà sí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá lórí ètò ààbò ilẹ̀ Yorùbá ẹnìkan kan ọ̀dá ìgbà lóhùn o ẹ sì wá ń pariwo pé kò ṣe nǹkan kan kí lẹ fẹ́ kẹ́ni ẹlẹ́ni ó ṣe
OPC ò ní sálárì lọ́dọ̀ ìjọba Àgbẹ̀kọ̀yà ò ní sálárì ó yẹ ká mọ bá a ṣe fẹ́ mobilize wọn ẹ̀yin ò ṣe pé olórí gbogbo ẹgbẹ́ ajìjàngbara papọ̀ ṣe é lè bá wa sàwọn tó ní discipline láàrin yín jọ àwọn tó lágbára láti kojú ogun là ń wí kẹ́ ẹ wá gbé ètò ẹ̀dáwó kalẹ̀ bí èyí tẹ́ ṣe fún olóyè Sunday Igboho òòṣà káwá ra mọ́tò ká mobilize wọn OPC Àgbẹ̀kọ̀yà ìpínlẹ̀ kọ̀ọ̀kan local government kọ̀ọ̀kan ní kó máa bójútó agbègbè rẹ̀ kí akọ̀pẹ́ Ìbàdàn mọ́kọ́ t'Ògbómọ̀ṣọ́ kẹ́ wá wí fún àwọn olórí wọn pé ṣùgbọ́n o ẹni tó bá ti fẹ́ ṣòṣèlú láàrin yín ẹ má bá wa dá sí o kólóyè Sunday Igboho ààrẹ Kúnlé Oṣòdì Ìbà Gani Adams kí wọ́n máa wá lọ sí ìlú kọ̀ọ̀kan láti ṣàbẹ̀wò sí wọn lóòrèkóòrè bẹ́ẹ̀ bá tún wá gbọ́ pé wọ́n jí ni gbẹ́ǹbì kan ẹ pàjá fún mi wọ́n jẹ́ lára ìdí pàtàkì tí OPC Àgbẹ̀kọ̀yà tí wọn ò fi lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho ni pé wọ́n ní aṣíwájú wọ́n sì lọ́mọ ẹ̀yìn gbogbo ilẹ̀ Yorùbá lọ́mọ ẹgbẹ́ wọn wà dandan ni kí wọ́n dúró de àṣẹ olórí wọn Sunday Igboho sì ní ọ̀dà tó fẹ́ dúró de style of operation tiẹ̀ ó yàtọ̀ sí tó OPC àti tẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ṣùgbọ́n wọ́n lè ṣiṣẹ́ papọ̀ bá a bá ti rí ààrẹ Gani Adams gẹ́gẹ́ bí olórí as Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ká dá OPC parapọ̀ sílẹ̀ Àgbẹ̀kọ̀yà parapọ̀ kí gbogbo àwọn tí ò sínú Àgbẹ̀kọ̀yà tí ò sínú OPC kí wọ́n darapọ̀ mọ́ olóyè Sunday Igboho káràkàrà kárọ̀pá fún wọn kára mọ́tò káràkàrà kárọ̀pá fún wọn kára mọ́tò fún ìgbòkègbodò káwá fún wọn lóríyìn papọ̀ káwá mú ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa jáde oògùn lọ́lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni lọ́lọ́jọ́ gbogbo oògùn ní gbàyàn kalẹ̀ lójú ìjà bíbélì kọ kùránì kọ wọn kọ bíbélì wọn kọ kùránì ní ìwé kankan ò jábọ́ láti sánmà kájórí eku mọ́kúrú sọ kájó omi yín ọká ni wọ́n fi bí wa ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ ẹ rí tẹ́ ẹ sọ ìwé téèyàn kọ di atọ́nà ìrìn àjò ayé yín. Juplam Charity. Juplam Charity, an umbrella body for Juplam Health, Education and Empowerment Services Incorporated, United States of America, is a faith-based non-profit charity organization committed to the quality of life in impoverished communities across Africa, Asia, South America, North America, and beyond. We advance the gospel of Jesus Christ for the salvation of souls among our wide spectrum of services. Our charity services include setting up clinics, blood donation centers, and training facilities in underserved communities struggling with outbreaks and healthcare access, creating environments where peace and coexistence abide. We also save vulnerable mothers and children by providing education, immunization, birth kits, and mobile health clinics. Working closely with our partners, government agencies, local churches, NGOs, and other organizations that specialize in disaster relief, we equip facilities with critically needed medicines and supplies. We also send supplies to mobile teams to reach people who have no other access to medical help. We are also involved in Bible distribution, soul winning, Bible study, teaching, and prayer meetings. These and more are what we can achieve with your support and donations. To support Juplam Charity, please call +1 612 512 9313 +1 612 512 9313 or email info@juplamcharity.org. For more information, please visit our website www.juplamcharity.org. Follow us on Facebook at Juplam Charity and Twitter at JuplamC. Juplam Charity, quality of life for people worldwide. Well, bó bá wù yín tẹ́ fẹ́ kílẹ̀ Yorùbá ó kúrò nínú ìkáyàsókè tó bá wù yín tẹ́ fẹ́ kílẹ̀ Yorùbá ó wà lómìnira tó fẹ́ ká gbé ìgbésẹ̀ once and for all lórí Odùduwà nation finally tó jẹ́ pé bí ìgbín wa bá ti tẹnu mọ́gi bí ọ̀bá tí ìmọ̀gàn kò ní sinmi ṣé mi Àkàndá ti láàlè rí gbà tẹ́lẹ̀ tí mo sì tún ní bàbá rí gbà ó yẹ ká sọ ọ̀nà tí yóò fi ṣeé ṣe fún wa ìdí nìyí tá a fẹ́ ṣe Yorùbá conference Zoom meeting ní lórí ìtàkùn ayélujára ẹgbẹ́ tí ń bẹ nílẹ̀ Yorùbá pọ̀ jù orúkọ ẹgbẹ́ ò lóǹkà a fẹ́ mọ̀ kí làwọn ẹgbẹ́ wọ̀nyí ní fúnra Yorùbá gbogbo ẹgbẹ́ tí ń bẹ nílẹ̀ Yorùbá ńlá fẹ́ kó kópa conference yìí á wáyé ní May 1st 2021 ọ̀pọ̀ aṣíwájú Yorùbá ló máa kópa ń bẹ̀ Professor Banji Akintoye olóyè Sunday Igboho àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o lè fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí akópa bóyá orí òjòrí ni o tàbí lórúkọ ẹgbẹ́ ààrẹ tàbí alága àwọn ẹgbẹ́ wọ̀nyí òun nìkan ló láǹfààní láti kópa ẹ forúkọ ẹgbẹ́ yín sílẹ̀ pẹ̀lú ímeèlì yìí yorubanationconference@gmail.com yorubanationconference@gmail.com tàbí kẹ́ẹ̀kan sí alága ìgbìmọ̀ ìpàdé wòlíì
wòlíì ológunlolúwa lórí WhatsApp +1 803 528 7549 +1 803 528 7549. mẹ́sẹ̀gì lásán ni ẹ má pe ẹnikẹ́ni o. tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. n ó kì í da ọ̀rọ̀ mi bàkọ̀. ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá. ẹ láìkì kẹ́ ẹ fọ́lọ̀ péègì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó. ẹ subscribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó live. ẹ wá Ìdè Yorùbá TV fún àyọkà olóyin tó dùn mọ̀rìn-mọ̀rìn. Oríkì Yorùbá TV fẹ́yìn tẹ́ ẹ fẹ́ mọ oríkì orílẹ̀ yín. Òwe Yorùbá TV fẹ́ni tó fẹ́ kọ́ òwe àti ìtumọ̀ òwe àti ìtàn tó bí òwe Yorùbá síwájú sí i. Ìkórìtà kò yé mi ń bẹ níbẹ̀ fáwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù àṣà Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá ẹ̀yin fẹ́ package pẹ̀lú oríkì orílẹ̀ fàyẹyẹ ọjọ́ ìbí yín àbówù yín ẹ fẹ́ polówó ọjà bóyá ó dẹ̀ wù yín ẹ fẹ́ máa rí ewì mi gbà lóòrèkóòrè ìyẹn lórí WhatsApp àbí ẹ̀yin ti ń gba ewì mi tẹ́lẹ̀ ẹ kàn ṣàdédé rí mọ́ ni ẹ ṣèfù nọ́mbà mi sórí fóònù yín ni o bí bẹ́ẹ̀ bá kọ́ ẹ ní láǹfààní sí i ẹ ṣèfù ẹ̀ báyìí +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.